mo sọ̀rọ̀ kan láwọn ibì kan àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbé kiri láwọn èèyàn ń pè mí pé kí n dákun kí n má mẹ́nu bà mọ́ ní má mẹ́nu bà kí n rárá torí àwọn èèyàn wọn burú gan ọ̀rọ̀ Yorùbá yìí ọ̀rọ̀ kíní kan ní ara ń tà ń wí fún wọn náà nù ní ní tá fi gbọdọ̀ sọ́nù ní Yorùbá irú rẹ̀ wo lẹ́yìn fẹ́ yà yes irú rẹ̀ wo lẹ́ fẹ́ yà so àwọn pẹ́ kíní kan ọ̀nà là ń sọ ẹ̀wà ń lérí ẹni tí ó bá ti tẹ̀lé yín tí ó bá gbá tí yín tí ó bá ṣe kíníkan ẹ dáná sún ní ẹ pa ní ẹ ṣe ẹ mọ̀ ní bẹ́ tí ń ṣe bọ̀ náà nù so èyí ò jẹ́ tuntun ẹni tí ó bá ti gbá tí yín ẹ dáná sún wọ́n ní ẹ sún wọ́n lóòyẹ̀ ní ẹ dáná sún lé wọn ẹ káwọn mọ́jú ọ̀nà ẹ pa wọ́n ní kí ló dé kí ló dé so ara yín fẹ́ kò tọ́rọ̀ ni so a mẹ́nu bà wọn nǹkan wọ̀nyí torí pé inú tó ń affect ìlú yìí tó ń affect Nigeria as a whole òun ni so nǹkan tó ń affect Nigeria as a whole yẹn káwà wà mí káwà dákẹ́ nítorí pé àwọn kan fẹ́ ṣe kẹ́nìkan táà ní sọ a sọ mẹ́nà gbogbo ọdọọdún ọgbọ̀ọgbọ̀n ọdún ni Yorùbá máa ń ṣe mùsíbà wọ́n sì ní ṣe mùsíbà fẹ́ni kankan ara wọn náà ni wọ́n ṣe mùsíbà fún bẹ́ẹ̀ni gbogbo ọgbọ̀n ọdún ẹ lọ wò láti modern history Nigeria after independence Yorùbá ni ẹ̀tún bẹ̀rẹ̀ 1963 tí wọ́n dìbò wọ́n ṣe wọ́n túnbò ṣe wọ́n ṣe tí wọ́n mọ̀ western region wà lọ́tọ̀ eastern region northern region Awólọ́wọ̀ ló jáde nílẹ̀ Yorùbá 63 ni ẹ̀ẹ̀mọ̀ nǹkan tẹ́ ṣe ta ló ṣe aburú fún Awólọ́wọ̀ ni Yorùbá ni tí ó bá jẹ premier tí ó fẹ́ jẹ àwọn wo ló ṣàbúrú fún àwọn wo ló dènà 1963 ó di 1993 ọgbọ̀n ọdún Yorùbá tún jáde Abíọ́lá ó tún ẹ̀tún bẹ̀rẹ̀ àwọn wo ló dènà fún tí wọ́n jẹ́ ó débẹ̀ ṣe Haúsá ní ẹ dá mi lóhùn ó dá kò débẹ̀ ẹ̀yin náà lẹ títí ó yá lọ announce tẹ́ẹ̀mọ̀ wípé in tí ó já sí ní kú àbẹ́wọ̀n kó lọ declare lẹ́pẹ̀tẹ̀dó pẹ̀lú sọ́jà oníbọn sọ́jà ó ká sí kú ní civilian kú ní ó ká yíò sí tí wọ́n bá ṣe kú láàrin ara wọn kí ni wọ́n fi san fúnra wọn pípa ni sókín ló wá padà já sí Fábíọ́lá ọ̀hún àwọn wo ló ń lọ ọ̀dọ̀ Àbáṣà lálaalẹ́ tí wọ́n ń lọ bá jókòó tí wọ́n wípé ara alẹ́ ẹ̀ tóun náà máa fi ṣe yẹ̀yẹ́ fún wọn wípé ara alẹ́ yín fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di Mandela ẹ̀yin wo ni tàwọn wo ni ìran wo ni ok àdìbò 2016 ibi tí Yorùbá ò dé rí ok Yorùbá débẹ̀ 1999 òní sífà bí Ọbásanjọ́ ṣé Yorùbá ló dìbò fún no ẹ bèèrè lọ́wọ́ ara Yorùbá wo ló dìbò fún ṣó wọlé constituency ẹ̀
so Yorùbá ò dìbò fún, ó padà wọlé. Àwọn tẹ́ ń wí yìí láúsá ní kìíní, àwọn wọ́n dìbò fún, àwọn náà gbé wá, àwọn ni wọ́n mú wá, àwọn náà dìbò fún. Ok, ó wá wọlé nù ní, ó lo ọdún mẹ́jọ tó lò. Ìjọ tó wà ń bẹ̀, póstì yàtọ̀ sí hẹ́ẹ̀dì yẹn, nínú gbogbo póstì mẹ́rẹ̀ẹ̀rin tó pàtàkì jù, èwo ni Yorùbá tún mú? Ó dá kí ló wá rí ṣe sílẹ̀ Yorùbá? No, gbogbo eléyìí fàtí ni, but kí kálukú bí rẹ̀ léèrè. Ìwọ tó ń wò mí náà tó ń rí pé ó ń pe ilẹ̀ kan nílẹ̀ Fúlàní, èyí tí ó yí ẹ ma wá láyé ẹ. Èyí tí ó yí ẹyìn ma láyé yìí. Mo sọ nínú ọ̀rọ̀, bàbá wa tó lọ Ìlọrin, Ọ̀yọ́ náà ti lọ. Níbo l'Ọ̀yọ́ jẹ́? Ìyá tó bí mi, Abẹ́òkúta ẹ̀yìn tí ẹ ń pè Òwu, ó sì bá Ìbàdàn kan, Ìbàdàn Òwu ni ìyá tó bí mi. So níbo ni mo wà? So but ẹ̀kọ́ òótọ́ ọ̀rọ̀ kí wọ́n sọ fún yín. Ẹ̀kọ́ òótọ́ ọ̀rọ̀ kí wọ́n sọ fún yín. So òótọ́ ọ̀rọ̀ yẹn, káwọn kan wá dìde mẹ́, àwọn èèyàn ń pè mí pé lákùn tẹ̀fsírì má mẹ́nu bá ẹni sùúrù. Ilé ẹ̀kọ́ ni bí ààyè ẹ̀kọ́ sí mo wà. Àwọn challenges tí mo put sí wọn yẹn, mo náwọn fáàtì mi lọ́wọ́. Mo ní àwọn fáàtì mi lọ́wọ́ tó dúró tí ó sì rí pé kìíní kankan. So káwàájì jẹ yẹn náà, but èmi ò ní pè yín àní ìjọba dialogue, but àwọn tí wọ́n gbọ́ mi èmi ó ṣàlàyé fún wọn. Ọkọ̀ náà ṣàlàyé ààrẹ ibi tó bá wà ẹni tó rí pé kìíní kan mọ pàtàkì lọrin, mọ ní lọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá ìpínlẹ̀ Fúlàní. Èmi ò sọ bẹ́ẹ̀. Mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀tọ̀ ní ilẹ̀, ọ̀tọ̀ ní ààyè, ọ̀tọ̀ ní ìlú. Ọ̀tọ̀ ní ilẹ̀, ọ̀tọ̀ ní ààyè, ọ̀tọ̀ ní ìlú. So àwọn nǹkan wọ̀nyí òun ni, so ní 2016 Yorùbá, ọmọ Yorùbá ó papọ̀ mọ́ Haúsá ìgbé ókè ẹ jẹ́ ká ṣe kíní Haúsá débẹ̀, Buhari débẹ̀, Fúlàní, Yorùbá ló papọ̀ mọ́. Yorùbá papọ̀ mọ́ ó débẹ̀. So igbákejì Yorùbá, number 2 citizen Yorùbá, number 4 citizen Yorùbá. Kí ni Yorùbá ń wá? Ẹ dákun, wọ́n fi ẹ̀jẹ̀ kẹrin ìlú oníkòtẹ́ lọ́rùn, èèyàn márùn ló wà ń lù. Ó ṣe wá jẹ́ sí pé àsìkò sí yìí làwa ń pariwo Yorùbá kó lọ, Yorùbá ó lọ, Oòduà nation. Tí 2023 ń bọ̀, ọgbọ̀n ọdún kẹta tí wọ́n fẹ́ CDF fún Yorùbá. Yes, wọ́n fẹ́ CD presidency sí Yorùbá lọ́dọ̀. Ìgbà yẹn lẹ́yìn wá dìde lẹ́yìn pé Yorùbá nation ẹ fẹ́ yà ó, ẹ fẹ́ yà lọ, ẹ fẹ́ yà lọ. Oòduà nation, kí ló ń jẹ́ Oòduà? Fiction, mythology.
so why tó já sí pé ìsìn tó fẹ́ kan mọ́ Yorùbá ṣe rí pé inú èmi pẹ̀lú yín ẹnìkan lọ̀tá Yorùbá nínú wa àìdá àtẹ́yìn jọ èmi ò ń ṣọ̀tá Yorùbá náà so ẹ̀yin lọ̀tá Yorùbá ó ṣe já sí pé gbàtọ́ bá fẹ́ kan Yorùbá lẹ máa dìde pé kìnnìkan inú kẹ lẹ́ẹ̀fẹ́ inú kẹ bẹ̀rẹ̀ wàhálà ní ilẹ̀ bẹ̀rẹ̀ tí 2023 ń bọ̀ so tẹ́ẹ̀ jẹ́ kí ìlú sinmi tẹ́ẹ̀ jẹ́ káyé sinmi tẹ́ẹ̀ jẹ́ kí ìlú lálàáfíà so sawa'an èmi ò sọ̀rọ̀ pé ẹnìkan mi ò gbé fún yẹn mi ò dẹ̀ wá no treat personality issue land treat ẹ jẹ́ kó kan mọ́ Yorùbá náà ok ẹ ti ṣe number 2 citizen ẹ ṣe number 4 ṣé Fúlàní ló dí yín lọ́wọ́ ni ò jẹ́ ṣe eré sí state yín ẹbí gbogbo lẹ Yorùbá ṣé Fúlàní ló ń rúlù ẹ̀ local government láti local government president yìí tó jẹ́ Fúlàní ó ní wọ́n máa ṣòfin owó kó máa lọ direct sí local government kí wọ́n ní authority tira wọn fúnra wọn tó láwọn yẹn ni wọ́n close mọ́ ṣọ́hun ni ó dí yín lọ́wọ́ Fúlàní ló dí yín lọ́wọ́ Haúsá ló dí yín lọ́wọ́ ní ó jẹ́ kí state kọ̀ọ̀kan develop Haúsá ló wá ń rúlù ẹ̀ Fúlàní ló ń rúlù ẹ̀ ṣe bọ́lọ́gbọ́n lẹ pé Yorùbá ọlọ́gbọ́n la pera wa pé agbọ́n gan ọgbọ́n yìí wá pọ̀ ọgbọ́n yìí wá ti pọ̀ ó wá burú tó fi ń para wa lára mọ́ ń bọ̀ bẹ́ àwọn ayẹ́nẹ̀ẹ́ kí ni Yorùbá ọ̀hún so mo fi bẹ̀rẹ̀ ipé so ká máa tí ẹ̀ kọ́kọ́ sírò Ìlọrin mọ́ pé Ìlọrin ó tẹ̀lé wọn lọ́bì kankan Ìlọrin èyí ṣe ilẹ̀ Yorùbá tí mo wínú ni mo dẹ̀ tuntun sọ ilẹ̀ Yorùbá kìí ṣe ilẹ̀ Yorùbá Yorùbá lè wà ń bẹ̀ kó láyé ń bẹ̀ kí wọ́n nílùú ń bẹ̀ kí wọ́n máa gbé bẹ̀ but kò sọ di ilẹ̀ Yorùbá ilẹ̀ yàtọ̀ sílùú ẹ máa gbọ́ ilẹ̀ yàtọ̀ sílùú mo ti ní ẹ di ọ̀rọ̀ mẹ́ta yẹn mú so tàbá lọ tàbá ń bọ̀ a máa padà síbẹ̀ ẹ̀fàbí ayà alánì so ọ̀tọ̀ ní ilẹ̀ ọ̀tọ̀ ní ìlú ọ̀tọ̀ ní ààyè àlàyé àpọ̀ yóò ṣàwòyí so bẹ́ẹ̀ bá já láròyé wà fìtínẹ̀ ni àròyé tí ó ṣe kú ló ń ṣe àròyé kọ́là wà ń ṣe àlàyé là ń ṣe so alálàyé làwà àwọn èṣà aláròyé so bí ó ṣe wá jẹ́ Yorùbá ló ṣe ń pa lówe pé Olúwa ló ní ilẹ̀ so ilẹ̀ yàtọ̀ Ọlọ́run ló ní ilẹ̀ gbogbo so ó máa wá ń fún àwọn tó bá fẹ́ nílẹ̀ ilẹ̀ yẹn kìí ṣe ilẹ̀ Yorùbá mo tuntun sọ ó lè bọ́ sí abẹ́ Niger river Niger káàkiri geographical location náà ó súnmọ́lẹ̀ Yorùbá níbi tí Yorùbá ti ń torí pé bọ̀tá ló ní ilẹ̀ Fúlàní kọ́ ló ní ilẹ̀ Yorùbá kọ́ ló ní ilẹ̀ ilẹ̀ ìṣẹ̀lẹ̀ Aláàfin mo tuntun sọ ilẹ̀ ìṣẹ̀lẹ̀ Aláàfin gbangba mo ti ń sọ yìí ilẹ̀ Ìlọrin o location bí tí lọ́rún àti ìṣẹ̀lẹ̀ Aláàfin
so ìwọ́n tó bá pè nílé Aláàfin àwọn evidence tí o lè dispute ẹ̀ wọ́n wà nílẹ̀, so point ni o lè dispute ẹ̀, tó bá dispute ẹ̀ fún mi ajá sí pé irọ́ ni ìtàn tẹ́ ń pa. So ilẹ̀ yẹn ń ṣe lè Aláàfin, Aláàfin sì ni a gbà wípé òun ni ọba gbogbo ọba lẹ Yorùbá. a máa bá lágbára Ọlọ́run àáwọ̀ inṣáàlá. shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an hudan lin-nasi wa bayyinatin minal huda wal furqan faman shahida minkumu shahra falyasumhu wa man kana maridan aw ala safarin fa'iddatun min ayyamin ukhra يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم